mọ bí tí mo fẹ́ wá sí o. Ẹ wo ohun tó wọ́n dálẹ̀ kó lọ jẹ́ kágbára owó ká ní o. Ẹ má wò mí wọ́n wà gbẹnu lọ́wọ́ báyìí. Ṣé bílẹ̀ náà ló ti mọ́ tán yìí? Ara ọ̀rọ̀ ni ọwọ́ mú tèmi náà ló máa dá sí gbogbo ẹ̀sìn báyìí. Tàtó ni mo fẹ́ ké sí ká mo fẹ́ pè. Wọ́n mi ṣe gbọ́ ṣé gbọ́ máa ń rẹ̀ máa wọ̀ lẹ́rù. Ó bẹ̀ ní sùúrù. Ṣó fẹ́ kí gbogbo ará àdúgbò mọ nǹkan ta sì ti lè fi jó ni? Ṣé kí n tó dákẹ́? Kí n dákẹ́ nígbà tí ò sí nǹkan? Tí àwọn ọmọ bá pè tí wọ́n bá pè kí ni kí n sọ fún wọn? Kí ni kí n sọ fún wọn? Báwo lè dákẹ́ ṣọgbọ́n? Yes sir. Àìdè báwo lọ̀rọ̀ fún yẹn bólé bá dé. Ọ̀gá ẹ kọ́kọ́ kí ni kó rírì náà. Gbogbo interrogation tá a ṣe lórí máa yẹn mo ní kí wọ́n fún ní rìpọ́tì. Ọ̀hún náà ló ń retí máa yẹn máa sọ̀rọ̀ ọ̀gá ó sọ̀rọ̀ gan àmọ́ ìgbà tó wá tó stage gan wọ́n á rí pé kábàkábà ló sọ kó ohun tó sọ. Ṣé rí lórí ọ̀rọ̀ lówó dé ó dàbí pé owó yẹn gan kò mọ òṣìṣẹ́ kò mọ owó yẹn sì jẹ́. Kò mọ ọ̀rọ̀ pa nígbà tí ó dẹ̀ ti mọ ọ̀rọ̀ pa yẹn tó jẹ́ pọ̀ lólówó kí wá ní ìwọ́rùpa máa ṣe níbẹ̀. Mi wá ń wò ó lọ́kàn ara mi ọkàn mi wá sọ fún mi pé báwo la ṣe lè ṣòro owó yìí o mo ní bóyá kàkàn mo bóyá bíi 200,000 nínú owó yìí ká fi sí left side báyìí káwọn mú 300,000 ká kó sí right side báyìí káwọn gbé 200,000 lè ti tèmi 300,000 lè ti tẹ àwọn màmí ní ìtútàbà àwọn ilé wọn tó ti ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó ti fẹ́ wó ìlànà fi túbẹ̀ ṣe ràmúkàlà náà àwọn náà ti ń pè mí àbúradémọ́lá àwọn mọ̀lákábí gbogbo wọn ti ń pè mí pé báwo la ṣe fẹ́ tún ilé wọn ṣe wọ́n sàní kíkà dáwó màá tó dálé owó ọlọ́mọ sú gbogbo ẹ̀ náà màá sáàdá ní agboolé tọ̀dọ̀ wa ẹbí 300,000 yẹn àkànlọ lórí yẹn mọ àwọn 200,000 tó wà lápá left side mú òpé bá ṣe lè ṣe 200,000 yẹn lábúlé wa wọ́n ti ń pè mí wọ́n ní gbogbo kòtò gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó ti wà lójú ọ̀nà yẹn wọ́n ní adáwó community 100,000 àpòlẹ́ ní adá wọ́n pè 100,000 tí bá dá yẹn 100,000 tuntun máa san owó ilé 75,000 naira owó ìtókù àti sanwó sukùl fíìsì àwọn ọmọ yín ṣẹ́ẹ̀sì mọ̀ pé ẹ̀yin òkú ní bùkátà. Ó ní bùkátà ìbọn bàbá bùkátà ọlọ́ọ̀tì ẹ̀ tí ń gbọ́ bùkátà àti ẹ̀ 500,000 ní ìsìn ó sàtò gbọ́ bùkátà àti ẹ̀. Bẹ́ẹ̀ ni sórí ó mọ̀ pé òsì lára àwọn squad tó ó arrest máa yìí nígbà tá a bá yọ 300,000 kan sí ẹgbẹ́ kan sí ìhà tiẹ̀ 200,000 sí ẹgbẹ́ kejì ìhà tiẹ̀ náà tí ó bá wà kó 500 nílẹ̀ àwọn squad tó make arrest àti station wọ́n lè pín ìwé. kan pín ìwé kẹ́yìn kan tiẹ̀ yọ bí 100,000 nígbà pé 100,000 ti tó yín ọ̀gá dáadáa. Nígbà tí mo bá wá sọ fún àwọn tí wọ́n wà ní in charge of case pé òkè bá ṣe ṣe rèé o tí evidence tí kò ti wá jẹ́ táàrí nǹkan kan tá a máa show wọn pé tí àwọn internal investigation tó bá bẹ̀rẹ̀ investigation ìwọ ni wà kọ́kọ́ fèsì wọn láti sọ pé you led the interrogation you brought your recommendation and I accepted it àbí. Exactly. No problem. In a curriculum way. In a curriculum way. Yes. Ẹ kàn wá ipò ìbò yẹn pẹ̀lú àwọn ohun tí ẹ bá fún pamọ́. Àmọ́ àgbọ̀n tó ní ká ṣe ni mo ti gbọ́. But for now lọ yọ 200,000 naira sẹ́gbẹ̀ẹ́ kan. Wàá yọ sọ́tọ̀ sí ọwọ́ left. Ọ̀dà anyway kó o gbé 800,000 tó kù kó o gbé fún un wàá ti síta ní station kó máa lọ lé wọn tílẹ̀ bá ti mọ́ tó bá kó tó ṣe yẹn mú nọ́mbà next of kin kó wá fún mi sìn ká pè wọ́n pé ọ̀dọ̀ wa ló wà o tó bá ti dàárọ̀ o a máa sort out misunderstanding tó wà nílẹ̀ o àdẹ̀tẹ̀ send ẹ̀sùn 200,000 yẹn kò gbọ́dọ̀ dín o later tí station bá resume láàárọ̀ àwa discuss outcome. Yes sir. Ó dẹ̀ pé ẹ ti ń miscalculate ọ̀rọ̀ ẹ̀sà ṣe rí 200,000 tó wà lápá bíbá yìí kó la máa fi ṣe ilé àmì gbogbo àwọn kòtò gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó wà lọ́yà ọ̀nà abúlé wa yẹn ṣe tápá bíbá yìí wọn la fẹ́ ná fún tàwọn màmí ní kìtàbà tá a fẹ́ ná sí gbogbo ọ̀nà gbogbo owó yẹn community tiwọn so gbogbo ẹ̀ káàwé 500,000 ló máa wà ní sáìdì bíbá yìí ní ìpínpín náà kò sí omi tí màá ná ń bẹ̀. Sálárì ẹ kò ká bùkà tẹ̀ bẹ́ẹ̀ ìjọba náà mọ̀ bẹ́ẹ̀
bí o bá wá 900,000 bí 1 million naira suspect tán níjọ́ ọ̀nà máa tó yọnu sálárì ẹ̀ tó máa pé mo fẹ́ kó òun yẹn dáadáa kó tó máa lọ. Are you permit me to go, sir? Am I? Sir, are you permit me to go, sir? I am permission you to. You are permission me to fall out? I am permission you to. Yes, sir. Fall out. Yes, sir. Kí ni country fẹ́ dà báyìí? OND holder to join police wọ́n sọ fún mi pé kí n permission him to leave. Eléyìí tó ń bá mi ó tó ń advice mi sìn ká sọ pé òun kó 200 sẹ́gbẹ́ kan 300 sẹ́gbẹ́ kan. Internal investigation á bẹ̀rẹ̀ kí n sọ fún wọn pé ikú ti jẹ́ evidence àbí. Àwọn ọ́fíìsà náà máa kò tí ì níyì o. Hello, wọ́n mú yàgbẹ́ kúrò bí báyìí. Ìṣèlú tó ń constitute nuisance fún. Hello. Hello, sir. Ta ló sọ̀rọ̀? Sergeant Arekimaṣe from Indepth police station. Indepth police station? Yes, sir, Indepth police station. Mr. Akinyele náà fún mi ní nọ́mbà yín. Wọ́n wà pẹ̀lú wa ní Indepth police station. Kí ló ṣẹlẹ̀? There was a slight misunderstanding, but that's clear and simple. Ẹ ṣe gan. All right, okay. He will soon be joining you. You are welcome. Ṣé bẹ́ẹ̀? Police station. Ó wà ní police station ní pẹ̀lú látàrí. Báyìí ṣe fẹ́ yàn sọ̀rọ̀ police station bó. Ebi ìta ti rẹ̀ ní olùdúpẹ́. Misunderstanding òṣìwò ni àwọn olè tán káṣọ ìjọba sọ́run àfìgbà táwọn criminals yẹn gba 200k lọ́wọ́ mi kọ́ tó fi mílẹ̀ kò sí ẹ̀sùn tí wọ́n gbé mọ́ mi lẹ́sẹ̀ tán àwọn olè rádaràda kò sẹ́sùn tí wọ́n gbé mọ́nú ẹsẹ̀ mi tán àwọn olè rádaràda. Akínyẹlé ṣe ò ṣàjẹwọ́. èèyàn jẹ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ gbogbo rọ́ọ̀mù pa òótọ́ nìkan ni ìgbọ́dọ̀ sọ. Omi ìpè wọn gba àdúró 200k lọ́wọ́ ẹ̀. Bàbá Jóná tó ń bèrè rẹ̀. But ẹ̀yin lẹ lówó náà pẹ̀lú ẹ̀rí. Why do you have to give them money? You don't have to give them anything. Ẹnu mi ò gbà ọ̀rọ̀. Sájà àdúpẹ́. Ẹ jẹ́ àdúpẹ́ mi tó tún rẹ̀ mí. Ọ̀nà pẹ́ pọ̀. 200,000 lásán. Kí la bá ṣe? Tó bá kọ́ gba gbogbo owó yòókù nǹkan kí la fẹ́ ṣe. Àbí? And ìlú is so dangerous ní wípé màmí wá kó bọ́ sẹ́rù fẹ́lú mi. Wọ́n á pariwo wọ́n á drọ́bà ní wọ́n á tún ṣú dẹ̀ wọ́n á gbowó. Kí ló fẹ́ sọ? You are right, ọ̀rẹ́. Ọlọ́run mi ni mo láti àná kò sẹ́ni tó fojú lóorun nù wa bá a ṣe jókòó náà lájókòó. Ọ̀nà pẹ̀ wá pọ̀ àbí dúpẹ́ fọlọ́ tó bá wa lálẹ́ ọ̀ àti ìsùn látàrí. Àbí? Ọpẹ́ ní fọlọ́. Àgbà mẹ́ta. Orí ìṣọ̀kan la dúró. Àgbà mẹ́ta. Orí ìṣọ̀kan la dúró. Àgbà mẹ́ta. Orí ìṣọ̀kan la dúró. Àgbà kẹta yìí. Ó ní èèyàn dà tó gún. Ìbáwo bàbá? Ọlọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ohun ètùtù rẹ ni o. Ọ wá ohun ẹbọ wá, ó sì wo owó mi wá. Owó tèwo ni bàbá ṣé kìí ṣe pé màá tún lọ wá kún èyí tó sọ̀rọ̀ náà wá síbẹ̀. Ọmọ ni o. Ọmọ ni ìmọ̀ kìtìrì. Bẹ́ẹ̀ rẹ